àgbà kan ẹ̀yin àgbà kan lẹ̀ Yorùbá tẹ̀ fẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń jà fúnlẹ̀ Yorùbá wípé ká gba nation tiwa ká dá dúró lọ́tọ̀ gbogbo yín pátá la dúpẹ́ lọ́wọ́ yín Professor Banji Akintoye ẹ ṣé o adúpẹ́ lọ́wọ́ yín àmọ́ lóore Chief Sunday Ìgbòho ṣà ọba Adéyẹmọ owó bàbá Adámì ẹni à ń pètèpèrò káfojú ẹ̀dẹ̀lẹ̀ tó jẹ́ pípele ní túpele ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín ẹ fún àfọmọ ènìyàn ṣe Mrs. Odúpẹ́ òní ti rí adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ kú iṣẹ́ takuntakun tí yín náà ní bàjẹ́ ẹ ní fọwọ́ yín gbọ́mọ tẹ bá mi ṣàfihàn ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá Ajijagbara ọ̀tákù àwáyé ọmọ Yorùbá Ajijagbara ọ̀tákù àwáyé gbogbo wọn pátá náà ní káàkiri yìí bẹ́ẹ̀ kú iṣẹ́ takuntakun ẹ kó ẹ ṣé o ẹ ṣé ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ẹ ṣé ibi tẹ́ ẹ bá dé à ń tún dúpẹ́ ibi tẹ́ ẹ mú wa lọ nílẹ̀ Yorùbá àwọn akọni márààrún wọn ní káàkiri yìí ìgbẹ́ ẹ̀kú iṣẹ́ takuntakun ọ̀nàrẹ́bù Ògúnbáyọ̀ Olúwafẹ́mi socialist wọn ní káàkiri yìí ìgbẹ́ ẹ̀kú iṣẹ́ takuntakun ẹ̀kú iṣẹ́ ẹ̀ṣẹ́ ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ Prince Ọládélé Moses the prince ẹni àpètèpèrò káfojú ẹ̀dẹ̀lẹ̀ tó jẹ́ pípele ní ìpele Ọládélé ẹni àti tó ti ń tira rẹ̀ sójú ọ̀nà the prince ẹ ṣé ẹ kú iṣẹ́ takuntakun ẹ bá bá ìṣètọ́jú Ọlákúnlé Nancy ọmọ eégún yẹmí ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o Mr. Àríyọ̀ Ọláwálé ẹ ṣé lára àwọn akọni márààrún ni ẹ kú iṣẹ́ takuntakun Olúbíbí Mobọ́lájí Lady B Èrèlú ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ẹ kú àwọn ọmọ èèyàn ṣe lágbára Elédùmarè tí yóò ní bàjẹ́ ẹ̀yin akọni márààrún yìí tẹ́ ẹ ṣe àwọn ọmọ Yorùbá Ajijagbara tẹ́ ẹ ti léwu ẹ ṣé yóò ní bàjẹ́ ẹgbẹ́ wa ò ní bàjẹ́ lọ́lá Elédùmarè ọba tó bá dásìkò tá a bá gba Yorùbá nation iná gbogbo ẹ̀yin ọmọ Yorùbá a ní fi ìṣàwátì lágbára Ọlọ́run ọba bọ́ọ̀fà lẹ́yìn èèyàn tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ yìí ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá Ajijagbara ààyè ti wà ńlẹ̀ gbogbo yín pátá ẹ̀yin ọmọ.